mi lè rìn mọ́ ọwọ́ left hand mi náà ó ti lọ kò ṣeé ṣe anything mọ́ ó ti paralyze bó kàn ṣe wà lélẹ̀ and my left leg ọwọ́ ọ̀tún mi nìkan ló ń ṣiṣẹ́ ní gbogbo ara mi so mo send gbogbo fídíò yẹn sí wọn bó ṣe rí wọn ní pé kí n máa bọ̀ ní life wọn that first day wọ́n kọ́kọ́ send 80,000 sí mi pé kí n kọ́kọ́ lọ jẹun náà pé kí n wà okay nípa I was not looking well at all ìgbà tó ṣàràn mi lọ wọ́n tún ní kí n padà wá mo tún padà wá wọ́n tún raise owó fún mi wọ́n send ẹ̀ mo tẹ̀ ní kọ́ máa send ẹ̀ pé kọ́ tọ́jú ẹ̀ wọ́n ní rárá ní pé in case tí n bá fẹ́ ra oògùn àbí tí n bá fẹ́ jẹun wọ́n ṣàràn mi lọ́wọ́ gidi gan wọ́n wá ní mo ò lè rówó yẹn lójú kan ní pé kí n lọ kákàkiri àwọn náà lọ tún fún mi ní list gbogbo àwọn ẹni tí mo máa lọ bá tí ń pé kọ́ tún ràn mí lọ́wọ́ so bá tí wọ́n wá ní pé kí n lọ sọ́dọ̀ Ayéfẹ́lẹ́ ní kó máa help bá tí mo dọ́dọ̀ Ayéfẹ́lẹ́ wọ́n ní pé wọn kì í help èèyàn mọ́ ọjọ́ yẹn mo mẹ́sẹ̀jì wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ń pè wọ́n l'Ayéfẹ́lẹ́ ò kì í help èèyàn mọ́ o pé mo dẹ̀ wà níbẹ̀ báyìí wọ́n wá ní kì í pé ọ̀dọ̀ Àgbàlá Gabriel ní pé òun náà máa help wọ́n ní mo tẹ̀lé ọ̀rẹ́ kan tó mọ ìyàwó wọn rí ní pé kó jẹ́ kí n pọ̀ ọ̀rẹ́ mi yẹn pé ó máa direct mi sí ọ̀dọ̀ wọn mo wá pọ̀ ọ̀rẹ́ mi yẹn ṣàjúwe bẹ̀ fún mi ó dẹ̀ tún bá mi pè ìyàwó wọn ní pé àṣẹ rántí pé ní last year mo sọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan fún yín pé tó rẹ̀ nípa ọ̀rẹ́ mi yẹn ń bọ̀ ó dẹ̀ ní pé kí n máa bọ̀ mo dẹ̀ ní mo ti gbọ́ mo á débẹ̀ bàtí mo débẹ̀ wọn kọ́kọ́ dáhùn wọn dá mi lò mo padà mo sọ fún èké náà pé mo padà so later wọ́n wá ní pé wọ́n wá mi níbẹ̀ ní pé kí n tún padà wá mo ṣáà tún gbéra mo tún padà síbàdàn wọ́n dẹ̀ ṣe fídíò fún mi wọ́n post fídíò yẹn under 24 hours mo ti rí 2 million wọ́n wá assign ẹnìkan fún mi ay lórúkọ ẹni ẹni pé kí n máa fún ní update bí owó ṣe ń wọlé mo dẹ̀ fún wọn ní update and I was being truthful torí mi ìfẹ́ kọ́ sọ pé bóyá mò ń parọ́ fáwọn àbí mi ò lóòótọ́ àbí anything mi ò fẹ́ so bówó ṣe ń wọlé kódà téwà yẹn bá wá máa tún gbé fóònù mi lé lọ́wọ́ pé kó wò ó fún ara ẹ̀ kó ríire tó wọlé kó wá dàbí ẹni pé ẹnu ni mo fi ń sọ kó rí mo dẹ̀ ń ṣe lọ bẹ́ẹ̀ bó ṣe kọ́kọ́ wá bá mi nìyẹn nípa Àgbàlá Gabriel ní pé kí n ra epo sínú mọ́tò tó máa fi lọ ń gbà àwọn members láti ìta mọ́tò méjì ni mọ́tò yẹn pé kí n ra epo sínú mọ́tò yẹn kí n dẹ̀ tún sponsor oúnjẹ tó máa ń ṣe fáwọn members ní every Sunday mo tẹ̀ rò pé nǹkan kékeré ni mo rò pé owó kékeré ni mo kọ́ ní ṣe 30,000 máa tó wọ́n ní rárá o 100 wọ́n ní rárá pé kí n send 850 wọ́n gba 850 lọ́jọ́ yẹn lẹ́yìn tó gba 850 tó lọ́wọ́ mi wọ́n tún ní pé kí n tún envelope owó f'Àgbàlá Gabriel ní pé tí ò bá gbà lọ́wọ́ mi gan kí n fagídí fún mo ní káàbúrò mi lọ withdraw 50,000 a envelope ẹ̀ fún wọn wọ́n gbé mi lọ sí ọ́fíìsì wọn mo ṣàdúpẹ́ lọ́wọ́ wọn ṣe everything mo fún wọn wọ́n ní àǹtí ládùúrú nǹkan tẹ́ ti ṣe kíníkan ẹ tún fún mi ní eléyìí kíníkan wọ́n ṣàgbà lọ́wọ́ mi mo kúrò ń bẹ̀ owó tún wọlé mo tún ṣì ń fún wọn ní update wọ́n tún gbé àwọn arúgbó dé wọ́n ní kó ṣàdúrà fún mi mo fáwọn arúgbó yẹn ní 16,000 arúgbó 16 ni wọ́n lẹ́yìn yẹn wọ́n tún wá bá mi ní pé ẹnìkan send 150,000 sínú àkáǹtì mi by mistake ní pé àkáǹtì Àgbàlá Gabriel ló fẹ́ send owó yẹn sí ní kí n máa ní láti refund àwọn mo refund wọn ní 150,000 wọ́n tún dé wọ́n tún ní pé Àgbàlá ó fẹ́ lọ bì kan ní pé kí n send 70,000 owó epo fún mo send 70,000 fún wọn owó epo ọjọ́ tó lọ sí program Pastor Taiwo Òjó tí Táyé Currency àbí ẹnìkan wá kọrin fún wọn wọ́n pè mí nípa àwọn wà ní program Pastor Taiwo Òjó àwọn nídìí 250,000 very urgent báyìí kí sáré send ẹ̀ mo send ẹ̀ sí wọn lẹ́yìn tó gba 250 tán wọ́n tún pè mí again ní pé kí n yá wọn ní 600,000 àwọn máa dá padà fún mi ní ìrọ̀lẹ́ sí alẹ́ mo ní ẹ máa dá padà kẹ̀ wọ́n ní àwọn máa dá padà mo sẹ́ 600,000 mi ìrẹ́jẹ̀ mi ìròmìnira lẹ́yìn tó gba 600,000 tán wọ́n tún wá bá mi ní pọ́fẹ́ ra táyà sẹ́sẹ̀ Àgbàlá Gabriel wọ́n gba 700,000 owó táyà lọ́wọ́ mi gbàtọ́ gba 700,000 tán mo wá fẹ́ lọ sí hospital ní pé kí n lọ ṣe
kí n lọ fún check up ní hospital, mo lá appointment hospital, mo dẹ̀ láwọn test tí mo fẹ́ ṣe, mo dẹ̀ sọ fún wọn. Wọ́n wá ní pé àwọn máa tẹ̀lé mi, àwọn protocol àwọn máa tẹ̀lé mi ní pé so that àwọn máa lè ṣe fídíò, àwọn máa post fídíò yẹn láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo ti wà ní hospital, mo dẹ̀ ṣì ní ìdówó. So mo ní mo ti gbọ́. Wọ́n ní mọ́tò 3 làwọn máa gbé lọ, mọ́tò àwọn, mọ́tò protocol, èmi àtàbúrò mi dẹ̀ máa wà nínú church bus, èmi ni máa fuel mọ́tò 3. Wọ́n gba 500,000 owó epo lọ́wọ́ mi. Ọjọ́ yẹn mo sunkún látàárọ̀ ṣúlẹ̀ ni. Wọn ò tún jẹ́ kí n mingle pẹ̀lú anybody. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n gbé nìyẹn kúrò, wọ́n ní pé mi gbọ́dọ̀ bẹ́ẹ̀ ní kankan sọ̀rọ̀. Olúwa mi ò mọ bí inú ni tó bá báyọ̀ sọ̀rọ̀. Mọ́ make ọ̀rẹ́ kankan bí Olúwa mi ò mọ sọ̀rọ̀ ni. Ogun lóníkálukú gbé wá bí, oore lẹ nídìí. Kìnìkan àánú lẹ bá wá bí báyìí. Mọ́ bẹ́ẹ̀ ní kankan sọ̀rẹ́, mọ́ bẹ́ẹ̀ ní kankan ṣe kìnìkan, kọ́ ṣe a máa ṣe nìyẹn. Kódà ní pé kéèyàn fẹ́ béèrè time lọ́wọ́ mi, ẹni yá máa wọ ọ̀tún, á máa wò sí báyìí kó tó lè béèrè anything. Kó já wọn kí n pé ìkan lára àwọn pásítọ̀ wọn gan pé ẹjọ́ sà, ẹjọ́ ẹ wá, bóyá mo fẹ́ ní kó bá mi pe àbúrò mi àbí anything, wọ́n á máa sọ fún mi pé dádì wà ń tà, dádì wà ń tà, wọn ò ní lè súnmọ́ mi. Nígbà tó gba 500,000 owó epo tán lọ́wọ́ mi, ọjọ́ bàtà fẹ́ lọ sí hospital láàárọ̀ ọjọ́ yẹn, mọ́tò 2 lọ gbé. Mo wá ń béèrè lọ́wọ́ àwọn pásítọ̀ wọn pé ṣèbówó fún ẹ̀ mọ́tò 3 lẹ gbà, wáyé tó fi wá jẹ́ pé mọ́tò 2 lẹ wá ń gbé lọ. Wọ́n ní pé mọ́tò tó yẹ káwọn protocol yẹn wọ̀, táyà mọ́tò yẹn ò dáa. Ṣé bí ẹ ti gba 700,000 owó táyà lọ́wọ́ mi tẹ́lẹ̀? Wọ́n ní ìgbà táwọn ra táyà 4 yẹn ní pé àwọn fi 2 sẹ́sẹ̀ mọ́tò àwọn protocol, àwọn fi 2 sí ẹsẹ̀ bọ́ọ̀sì tó ń gbé wa yìí. Mo wá wò ó pé kò sí nǹkan tí mo